Hey, ọmọ Yorùbá, tí mo bá sọ pé Aláàfin palẹ̀ ogun mọ́, Èdùmàrè má jẹ́ ó tẹnu mi jáde ni. Tí mo bá sọ pé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, ọba Abdulhakeem Ọwọ́adé Abímbọ́lá Ọwọ́adé the first ń palẹ̀ ogun mọ́. Ọ̀rọ̀ òdì ní lẹ́nu mi kọ́ ni ó ti jáde, àwọn Fúlàní ló sọ bẹ́ẹ̀. Ẹ wò ó, èèmọ̀ ti dé, ó ti wọ ìlú báyìí, ṣe bá a wí fún yín, ṣe bá a pa á láriwo, ẹkọ̀ ẹlẹ́ẹ̀ní gbọ́, ẹ̀yin ọba yòókù ẹ wá fi ti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ẹ máa bọ̀, ẹ wá kọ́gbọ́n nínú ọ̀rọ̀. Torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀gá àwọn agbésùmọ̀mí nílẹ̀ Nàìjíríà, bẹ́ẹ̀ ni, tó ti ń jagun tó káàtó, ó ti bájọba jókòó, ó ti bá wọn jẹun nínú àwọn kan náà, ó ti kọ̀wé sí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé tó ẹ̀yin ń dún mọ̀rúmọ̀rú mọ́ àwọn ṣe tán àti wá ká yín mọ́lé báyìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé, bá a bá sì gbàgbé ẹja rárá wa létí, láàrin ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn la ṣàdédé gbọ́ pé tó àwọn tí wọ́n lé nípínlẹ̀ Kwara lọ́hùn-ún, nígbà tíjọba pàpà wá dìde, táwọn ọmọ ogun tó lóye Sunday Adéyẹmọ gbé àwọn ọmọ ogun ẹ̀ dìde, tí wọ́n darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun tìjọba, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn kàbàkàbà, wọ́n ti ń ya wọ ìlú Ọ̀yọ́ nínú àwọn igbó kìjikìji tó wà lọ́yọ̀ọ́. Lẹ́yìn tí kábíyèsí tó dìde gẹ́gẹ́ bí akọni, tó fún pé tó nǹkan báyìí ń ṣẹlẹ̀, lẹ́yìn tó mú kí àwọn ọlọ́pàá àti gbogbo àwọn agbófinró yòókù bí àwọn àmọ̀tẹ́kùn, fìgìláńtẹ́, àwọn hunters, àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn ọmọ Yorùbá tó jẹ́ ti ọmọ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn akíkanjú civil defence tí wọ́n ya wọnú igbó, léyìí tí wọ́n padà wá fún wa ní rìpọ́ọ̀tù pé àwọn rí àpẹẹrẹ wọn lóòótọ́, àwọn ò rí wọn mú. Ṣùgbọ́n area commander ó give report pé àwọn rí àpẹẹrẹ wọn, àwọn sì bá àwọn kan, àwọn ò rí wọn mú. Ìdí tí wọn ò fi rí wọn mú, ìyẹn ni òye gbogbo àwa èèyàn tá à ń béèrè. Àmọ́ lónìí, tẹ́ ẹ bá máa gbọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn èèyàn yìí ti lọ túnra wọn kó jọ, tí wọ́n sì jẹ́ kó yé ìlú Ọ̀yọ́ àti agbègbè ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ bá mi pín fídíò yìí, ẹ dákun, ẹ má rò pé wọn mọ̀rọ̀ sọ, ẹ bá ń pín, ẹjọ́ kọjá lọ sọ́dọ̀ àwọn Ìbàràpá, ẹjọ́ dé gbogbo Òkè Ògùn, ẹjọ́ wọ̀lú gbogbo ìlú Ọ̀yọ́, Ìbàdàn, ẹjọ́ dé gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá, káwọn ọba yìí lè ṣe mọ̀ wípé tó ọ̀rọ̀ wa táwa sọ ńgbà míì tí àwọn sọ pé ẹnu wa rùn, ẹlòmíì á ní tó wọn cash out ni, torí owó tá a fẹ́ ní, la ṣe ń fún yín ní information tá a ti sọ ṣáájú, èmi yìí ti sọ. Tí wọ́n bá ti kúrò ní Kwara, intelligence report wá sọ fún wa pé láti Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbà wọlú ìlú kù. Wọ́n bá sì fi mú wọn kí wọ́n penetrate Ọ̀yọ́, tí wọ́n fi lè wọ Òkè Ògùn. Ẹ gbàgbé ní tó ń pè nílẹ̀ Yorùbá, ẹ gbàgbé ẹ̀, confam ní apá àti ìwòrè. Ẹ wò, ẹ má jẹ́ gbà ní lásìkò, ẹ kọ́kọ́ wo fídíò yìí ná. Bẹ́ẹ̀ bá ti wo fídíò yìí, bí n bá padà dé, kẹ́ ẹ lè mọ̀ pé kékeré kọ́ ni wọ́n ṣígun wá, ni wọ́n fi lẹ́tà mọ́ wípé ìwé rèé, ìwé ojúlówó lẹ́tà ó bẹ́ẹ̀ bí tí wọ́n kọ sí Aláàfin Ọ̀yọ́, ó wà yàn yín. Àmọ́ ẹ kọ́kọ́ wo fídíò yìí, torí wọ́n tá a bá rán ni, tá a bá ránṣẹ́, wọ́n wá fi àrokò tẹ̀lé. Ẹ wà àrokò àwọn ọmọ ogun tí wọ́n pa ránṣẹ́ sí ìlú Ọ̀yọ́. Òun rèé, ẹ̀ ń sún bẹ̀. Allah ne kuna ta dan noma abada. Allah ne kuna ta dan noma abada. Tẹ́
tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ò ní gbọ́ tó lóhùn ò ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ rí àbẹ́ rí? Ẹ ti rí òbítíbitì àwọn ọmọ ogun tí wọ́n ṣú wọlé. Ẹ wo bí ká lè mọ̀ wípé tá a bá sọ̀rọ̀ àmọ́ nǹkan tá à ń sọ. Ẹ dákun tó bá jẹ́rú eléyìí pẹ̀lú ọ̀rọ̀ tí kọmíṣánná pólíìsì sọ, tó bá jẹ́rú àwọn èèyàn yìí ni wọ́n bá nínú pápá, sáwọn ọlọ́pàá yìí lè dúró. Nígbà tá à ń pariwo fún yín gómìnà, ẹ ti ìjà tẹ̀ tó kọ́ dúpẹ́ díẹ̀ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ ìbọn jákàbùlà tó wà lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn tó lè bójú àwọn eléyìí. Ẹ̀yin kábíyèsí, ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, ìgbésẹ̀ tá ẹ gbé lórí àwọn security àwọn agbésùmọ̀mí yìí, ṣé pa yín ọkà? Bí wọ́n bá fi lè láàfin Ọ̀yọ́ mú, ẹlòmíràn sọ pé wọn ò lè dọ́rùn lè ṣàmú, ọ̀tẹ̀ mo fẹ́ sọ fún yín pé ẹ gbàgbé ohun tí ń jẹ́rọ́. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn sọ pé aláké wọn ní ẹ gbàgbé ẹ̀, torí wípé àwọn ará bíi ojoojúmọ́ ni wọ́n ní ètò fún ara wọn. Ẹ gbọ́, ẹ má gbàgbé Prophet Taiwo Sólóyè, fídíò wọn lẹ ti wò lẹ́ẹ̀kan yẹn, ọ̀rọ̀ rẹ ti gbọ́ lẹ́nu wọn. Ẹ láǹfààní àti pè wọ́n lórí àwọn ohunkóhun tó bá dàbí òkè ìṣòro nínú ayé wa. Ó sì dá mi lójú pé Ọlọ́run Prophet Taiwo Sólóyè kò ní já yín kulẹ̀ bó ti kú rí. Ọmọ Yorùbá, bí àwọn Fúlàní yìí bá ti lè ní àǹfààní àti wọlé sí ilẹ̀ Yorùbá nípasẹ̀ bí wọ́n ti wọlé náà rẹ́dì, ẹ má gbàgbé kì í ṣọdún yìí, kì í ṣọdún tó kọjá la ti ń pariwo pé àwọn ará bíi ń bọ̀ wálẹ̀ Yorùbá. Gbogbo ìgbà tá à ń sọ àwọn kan sọ pé Òkè Ọya nìkan ló lè dúró sí, wọn ò tó bẹ́ẹ̀. Bàbá wa Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Dami, ó sì ti ká láriwo lọ́pọ̀lọpọ̀ ọgbà pé tó ẹja lé àwọn ará bí yìí. Ṣé ẹ gbàgbọ́ pé síbẹ̀síbẹ̀ ọba kan sì ṣẹ̀ṣẹ̀ ń dé adé fún Sẹ́ríkí nílùú Ọ̀fà, pẹ̀lú bí wọ́n ṣe sọ pé Fúlàní ń pa wọ́n tó, ó nítorí pé wọn ò níbi tí wọ́n fẹ́ lọ, wípé wọ́n ti dára àwọn àgbà àwọn tí wọ́n mú, tí wọ́n ní wọ́n sunlé Sẹ́ríkí, gbogbo wọn lọ ọgbà ẹ̀wọ̀n. Ìran Yorùbá, níbo la fẹ́ bá sàlẹ̀ lẹ́jà? Ẹ̀yin ọ̀dọ́, àwa ti ń pariwo fún yín, ẹ̀yin ẹ lọ dira yín lẹ̀, ẹ múra. Ẹ má jẹ́ kí àwọn bàbá wa kí wọ́n lo ọ̀la ayé máyé lónìí. Òtítọ́ korò ni. Máa fi fídíò bàbá kan hàn yín láìpẹ́, bí bàbá yìí ṣe ṣe pẹ̀lú Fúlàní nínú igbó. Ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún àti Fúlàní nínú igbó, níbi tí bàbá ti níbi oko òní ẹ̀, nínú oko ẹ̀, bí Fúlàní ṣe ń bá a sọ̀rọ̀. Àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn, bàbá yìí náà ó tún pàpà gba núnù, nǹkan tí bàbá jẹ núnù, bàbá pàpà gba núnù lọ́wọ́ Fúlàní. Tó bá ti fi nǹkan sínú núnù yìí, kí ló fẹ́ ṣẹlẹ̀?
ẹ wò ó, àtẹnujẹ kò sáà ní pa ìran Yorùbá, àtẹnujẹ ò ní pa wá. Àbí fídíò ẹlẹ́sàrí yìí nígbà bàbá yìí mú núnù, ó fi núnù rọ́pò nǹkan tó ní. Ẹ wo bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bàbá yìí nínú ọ̀rọ̀ tó ń sọ, ẹ wo bí ọ̀rọ̀ ẹ ṣe dán tó, gbogbo argument tó ń ṣe pẹ̀lú ọmọ Fúlàní yìí tí yẹn ń yí sí sébè tó ń yí padà sí gbòòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà. Bàbá yìí ní agídí, ọlọ́kàn, kò bìkítà pé ẹni yìí tí ẹ̀ kéré ó lè lò òun pa. Àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ńkọ́, ẹ wo ibi tọ́mọ Fúlàní yìí gbà yọ sí. Ó fún un ní núnù. Bàbá tiẹ̀ tún sọ̀rọ̀ pé tó òun lówó àti rà á, mọ̀ ń gbẹ̀ lówó kí ní dé tẹ́ ẹ̀ rà á. Tọ́mọ Fúlàní yìí bá ti fi májèlé sínú núnù yìí, tẹ́ ẹ bá jẹ àtàwọn ẹbí tẹ́ ẹ mú tẹ́ ẹ kú dànù kọ́. Bó ṣe rí gangan rèé tí wọ́n fi ń nàka sí àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n ń jìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Táwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wọn sì ń bọ́ sí kọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wọn pé tó òun nu ẹ̀ la mú, òun nu aṣíwájú wa rèé o, ẹ lọ kì í mọ́lẹ̀. A sì ń pariwo pé a máa bọ́, bẹ́ẹ̀ a máa bọ́ o, a máa bọ́. Ẹni tó láàrin bọ́ òun ní ọ̀pẹ lóko ẹrú, lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ àwọn alálẹ̀. Ẹ dákun, ẹ bá mi share program tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé, bá mi subscribe sí channel yìí. Ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbé òmìnira Yorùbá, ẹ gbìyànjú ẹ̀. Ẹ múra tán. Olóyè Sunday Igboho fìgbà kan túra lẹ̀, àtàwọn gbogbo àwọn ojúlówó ọmọ Yorùbá wọn ò fìgbà kan túra lẹ̀. Ẹja dìde, ẹ má jà sùn. Bí wọ́n bá ká wa mọ́lé, ogun dé, wàhálà bẹ́. Àmọ́ ẹja wà lójúfò, ìyẹn ni pé ẹja wà láìsùn títí ìgbà míì tá a tún pàdé. Ẹ ṣé mo dúpẹ́.